nǹkan tí mò ń sọ jàre tó bá yẹ ká ṣe lójú ayé wa ká ètè ṣe because ṣáàmọ́lẹ̀ tó máa mọ̀ làmú ní ṣó fẹ́ dájọ́ ọjọ́ Monday mi ti ń bá ṣeré ó ní kò lè yé wọ pé àtijọ́ ta ti fẹ́ ṣe bẹ́ẹ̀ dé ló ti ń pè mí pé gọ̀lúgọ̀ pé fọ́tò wo ló wá yá pé òun láṣọ èmi ò pé òun láṣọ bí aṣọ tó gbà ó pọ̀ kí wọ́n wọ̀ kí fi ṣe ànúdá fọ́tò sí fún wọn wọ́n sì gbàgbé ẹgbẹ́ kìíní but ó ti júwe kò yé mi nìkan sójú ẹ̀ka tó ní pé tí wàá tí wọ́n fi bá já ṣẹ̀ṣẹ̀ tó bá pè gbórí ẹbú èmi àti ẹ̀gbọ́n èmi ni wọ́n bá já á ní kódà oṣù tán nínú mábìnrin àbá parí ìjà pẹ̀lú lọ́rọ̀ fífi tó já àwọn èèyàn wa tí wọ́n bá jà nígbà orúkọ ẹ̀yìn ojú ẹ̀ nínú àwẹ̀ náà la parí àjọ kírun nínú àwẹ̀ ni because kò sí bó ṣe máa tẹ̀lé ń sí tí wàá di tán kírun tí wọ́n máa lọ jókòó ẹjọ́ kírun ẹjọ́ gbà rẹ̀ ní kòǹtì àgbọ̀n tọ́lọ̀ láìpẹ́ sọ ni èmi rí báyìí bọ̀ kò sọ ìgbà tó dúpẹ́ fọlọ́run náà pé wọn gbókè ẹ̀ka àgbàkiri kò yá wèrè kò dájà ó ti wọlé lónìí gbogbo wa kọ́lọ́ṣà jẹ́ kí ikú kàṣẹ ìrìn náà lọ́wọ́ kò sẹ́ni tó mọ ẹ̀ tó kàn kàn dàbí bí fíìmù ó dàbí fíìmù torí wọ́n ti rí ẹ̀kọ́ tó yẹ kò sí nǹkan yóò tẹ̀ lé ṣe kò ní sọ̀rọ̀ kò ní dábẹ́ kò ní ṣe kẹ́ máa bùdọ́là kò ní sọ̀rọ̀ kò sí ẹni tó wà láyé tí ò níbi tó kù sí o but ọ̀run máyọ̀wá náà gbogbo àná là ń bọ̀ kí ọlọ́run bá lọ́jọ́ ni kó foríjì kó fojú pa àṣìṣe rẹ̀ àwa tó kù kó má ṣe ní tẹ̀lé ẹbí àtàrà àtọmọ tó sílẹ̀ kọ́lọ́run jẹ́ kí wọ́n dàgbà kan dògbò kán gbélé ayé ṣe rere ó ti lọ́n ti ẹ̀yìn rẹ̀ wúrẹ́gbà á ṣe dáadáa máa rántí ọlọ́run ìgbẹ́jọ́ kan ó máa kèmí nìkan náà nù sàárè ìjọ kan yìí náà máa jẹ́ iṣẹ́ tí mo ṣe fọ́lọ́run àbí àsìkò tí wọ́n advice ìgbà tó jẹ́ fans wa bọ́ yìí sọ yìí ṣe gbàṣà because a lot of atrocities ti ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n fi kú lánàá wípé àwọn aláwo wọ́n ti gé orí ẹ̀ wọ́n ti gé etí ẹ̀ èmi tẹ̀lé the hospital ìgbà tó ṣubú aṣọ̀rọ̀ 9:30 ó ṣubú ní 10 wọ́n dẹ̀ pè mí nípìn ààbò wọ́n fi ní kí ló ṣe sọ̀rọ̀ mo dẹ̀ gbé bọ́sì mọ́tò wọn gbé mi débẹ̀ kí tó débẹ̀ ti dákẹ́ ẹ̀yìntì òsínà tí wọ́n fẹ́ bọ́ lọ́n ṣe àgbẹ̀tọ́ lọ iná lè láyé wa iná ilé rọ́jì wọn ọ̀dọ́ náà láti wá òun ti di when he was alive ó ní pé brother let's call Murphy let's do it together let's do it down let's call Murphy and Murphy can do it better ó ti tán tó ti ṣe tẹ́lẹ̀ náà la máa rí àfi tí bọ̀bọ́ yìí tó ń bọ̀ ilé ìjọ Murphy ọlọ́run lè sọ pé bó ṣe ṣe pé tó ṣe ò dáa but at the end of the day náà ó jẹ́ nǹkan tó touch because nǹkan tí wọ́n expect ni àwọn kékeré ni Murphy àwa mọ̀ dáadáa jọ bẹ̀rẹ̀ first film ẹ̀mí ni mo là ó ní ẹ̀gbọ́n yẹn gbọ́ ìṣàánú mi ẹ bá mi ra fíìmù ìgbà ẹ̀ mọ̀ ń gbé kámẹ́rà mọ̀ tí máa òun ló discover ẹ̀dá ọ̀bọ̀ yóò dẹ̀ lè áàtì ọ pẹ̀lú bó ṣe máa ń pààrọ̀ lẹ́rìn lábẹ́sọ̀ láti jọ ṣe a lot ti dà wá pọ̀ àti ṣe àti parí ẹ̀ bọ̀ tó dé ẹ̀kọ́ tó yẹ kó máa ń tètè tán lọ́kàn mo kí gbogbo ẹ̀yin tẹ́ wá mo kí gbogbo àwọn tí wọ́n gbọ́nà kan wá ibi tó kọ́lé sí èyí tí wọ́n rárá lẹ́tọ̀ kò sí nǹkan kan tó jẹ́ kó ṣàjòjì sí nípa ọ̀rọ̀ mọ́ fi pọ̀tà dúpẹ́ fọlọ́n ṣe fẹ́ mi ọlọ́run kò forí jù ó ṣàmì gbogbo àwọn tó tó fún àǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìkànnì BBC News Yorùbá àwọn olùkọ́ àwọn ni wọ́n bá wa sọ̀rọ̀ tán tí wọ́n sì ṣàlàyé bí nǹkan ṣe lọ. ìyẹn lẹsẹ máa kóra yín jọ ẹ mọ ẹmọ wọ́n tó fi hàn mí lẹ́yìn tó fi hàn mí lẹ́yìn àwọn senior yín àwọn junior yín ẹ máa kóra yín jọ fún ara yín ni ẹ máa kóra yín jọ fún ara yín ni ṣó ti yé yín èèyàn kọ́kọ́ ló máa ràn kọ́ lọ́wọ́ náà ló máa ràn lẹ́tọ́ ẹ̀yìn lẹ́ máa gbéra yín sókè o ìsílẹ̀ máa fìfẹ́ hàn síra yín. Murphy Àfọlábí àmọ́ Murphy ti kú ọ̀nà ọ̀gá mi Murphy ti di bàbá mi tó lọ́jọ́ gbé fún 5 years ni Murphy ti di bàbá Murphy ṣọ́gà mi mọ́ Murphy ti kú báyìí o. àwọn kan wà lè gbàgbé wò ẹ̀dẹ̀ sọ nípa lóka
láti mo fẹ́ ya pọ̀ sí movie mi bí ìlówó lọ́wọ́ ọmọ ẹja. Movie kí ló mo ṣe fíìmù ọmọ ẹja movie kí ló méjì àwọn tí bá ní wá movie dé ìyá fíìmù yẹn wá náà tún fíìmù yẹn làwọn èèyàn náà fi mọ̀ mí dé ìní. Fíìmù ọmọ ẹja yẹn náà fi mọ̀ mí dé movie lọ mú iye tó bá ní wá abẹ́ ṣe movie dẹ̀ lò ṣògbó wọn lọ́ba mi yá fíìmù rẹ̀. Movie wá. Ọgbọ ọrùn máa mọ ẹ wọn máa gbé sáyé wọn bí wọn fi ṣe kú báyìí ogbó ẹ òní wọn máa mú ẹ lágbára Ọlọ́run wọn bá ti nígbàgbọ́ wọn máa mú ẹ ogbó ẹ máa jáde ogbó òdẹ ní kúkú tó bá ti ṣe gbéra tó kú òní kú o àánú máa dìde sí ẹ. Ó ti tó ẹ bẹ́ẹ̀ àánú máa dìde máa gbàdúrà àdúrà ni kò máa gbà. Àdúrà ni kò máa gbà. Àdúrà ni kò máa gbà. Àdúrà máa ṣẹlẹ̀ sí ẹ. Ọmọ aláàbò gbà. Ọjọ́ òní kú. Omi wá kú. Omi ò gbọ́dọ̀ kú. Ọmọ lábí ò gbọ́dọ̀ kú. Ó ti tó ẹ. Ó ti tó máa gbàdúrà àdúrà ni kò máa gbà. Ọ̀rọ̀ ni a ti gbọ́ lẹ́nu àwọn ọmọlẹ́yìn Murphy Àfọlábí tí wọ́n ṣe ń kẹ́dùn ẹni wọn tó lọ. Ìkànnì BBC News Yorùbá ni ẹwà tí ẹ ti wò fọ́nrán yìí a ṣì wà ní ìlú Ìkòròdú ní ìpínlẹ̀ Ògùn. Ó kọ́ mi láti lè ṣe BBC Yorùbá níta. Akọ̀rin bá ń sọ báwo ni ẹ lè describe olóògbé. Ìfún ẹni tó ní sọ̀tún ní wọ́n ṣe rẹ̀ tó bá sọ tó bá ń bú tó bá sọ̀rọ̀ tó bá mú tó bá sọ pé wọ́n fi ṣe tó bá wù. Ó kò máa wù ẹ̀yìn ẹni tí ìbọn tó máa tẹ̀lé. Ẹ ṣe gan ni sá. Tọ́ ilé Murphy Àfọlábí ni àṣìwà ní báyìí wọ́n ti gbé Murphy Àfọlábí wọ káìlẹ̀ tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní dá. Mama, Ọlọ́run fẹ́ jù wá lọ. Tọ́ Murphy Àfọlábí gbajúgbajà gbajúmọ̀ ìlúmọ̀ọ́ká òṣèré tíátà ni wọ́n ọ̀pọ̀ èèyàn ti wá lágbára fún lónìí. Wọ́n ti gbé wọ̀ káàlì ọ̀rẹ́ mọ̀lẹ́bí akẹgbẹ́ gbogbo wọn pátá ni wọ́n péjú sí Ìkòròdú lónìí láti dáhùn láti ṣe ohun kẹ́yìn fún ẹni wa tó lọ. iṣẹ́ tí mo fi jẹ́ nǹkan lẹ́yìn tí mo dẹ̀ fi náà treatment òun ni ó kọ́ mi níṣẹ́ ara ẹ̀ ni mo gbà kọjá. tó bá wọn bá mi ṣe tó ní ìsinmi fún Murphy tó bá mi gbé Murphy tó bá mi gẹ̀wọ́ tó bá mi parí tó Murphy dá òfin tó ní ìsinmi fún wọn. Murphy ò ń ṣe ẹni tó fẹ́ wàhálà tẹ́ bá ń bá Murphy jà
ó máa ń tètè súnmọ́ fi ó máa ń tètè súnmọ́ fi tẹ́ bá ń bá mọ́ fi jà kọ́nà bá mi fi ẹlẹ̀ fún ó lè bá mi ṣọwọ́n mọ́ fi Àfọlábí náà mọ ọmọ ọ̀dùnà owó tó dalẹ̀ àti tó fẹ́ kọ́ jẹ́ láyé kọ́ jẹ́ lágbára náà wọ̀ bá. tó àwòrán tí pàápàá ò ní a sọ̀rọ̀ tán tí a sì ní èrò láti gba púpọ̀ àwọn gbajúmọ̀ òṣèré sọ̀rọ̀ fún àǹfààní àwọn tó wà ìkànnì BBC News Yorùbá òní ẹwà tí ẹ ti wò fún wọ̀nyí níbi tí a ti wà ní Ìkòròdú ní ilé olóògbé Murphy Àfọlábí ẹni tí ó jáde láyé ní àná òde yìí lẹ́yìn tí ó ṣubú nínú balùwẹ̀ tí ó sì gbàbẹ̀ sọdá sí ọ̀dọ̀ ọba òkè kí Ọlọ́run bá wa tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rere. Ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa lọ sílé wọn tí lẹ́yìn tí wọ́n ti dágbére kẹ́yìn fún olóògbé Murphy Àfọlábí kálukú tí ń pósítà tí wọ́n sì ti padà lọ sí ilé wọn. Ọ̀pọ̀lọpọ̀ òṣèré tíátà pàápàá jùlọ alága fún ẹgbẹ́ TAMPAN ní Bọ́lájí Àmúsànyí tí gbogbo ayé mọ̀ sí Mr. Latin àwọn náà wà níbẹ̀ lónìí ṣùgbọ́n a ní àǹfààní láti bá wọn sọ̀rọ̀ nítorí bí nǹkan ṣe lọ wọn kò ní okun àti agbára láti sọ púpọ̀ nínú ọ̀rọ̀ tó lè máa dùn wọ́n lẹ́kùn ṣùgbọ́n a sì ní ìgbàgbọ́ pé a sì bá wọn sọ̀rọ̀ kí a tó kù ní ìgbà ẹ̀ lónìí. Báwo ni?